ṣé mo lè bá ọ sùn yá mo fẹ́ bá ẹ sùn kí ọkùnrin sọ fún obìnrin pé òun fẹ́ bá obìnrin yẹn sùn níyàwó kódà kó má jẹ́ yàwó obìnrin tí èsì ìyàwó rẹ kò sọ fún pé mo fẹ́ bá ẹ sùn láti fi ta géèmù. mo kí yín ẹ̀yàn olólùfẹ́ Ọpẹ́ Fanta ẹ wò ó afẹ́ yìí sọ̀rọ̀ jáde nípa ọ̀rọ̀ Landi àti ìyàwó rẹ̀ àti ẹni tó bá ìyàwó Landi sùn náà ẹ wò ó sọ̀rọ̀ bí òwe ó sọ̀rọ̀ tó pẹ́ mọ́ ọ̀rọ̀ Landi àti gbogbo ẹ wò ẹ̀yin ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ wọ́n kẹ́kẹ́ fìdílé kẹwo fọ́nrán tí mo fẹ́ play fún yín ẹ má gbàgbé láti kọ́mẹ́ǹtì ẹ dẹ̀ má gbàgbé láti share ẹ dẹ̀ má gbàgbé láti subscribe so anytime tí bá ti ń drop so ẹ má lè má grab anytime tí bá ti ń drop. tó bí ọ ọkùnrin ò bíyàn rí téèyàn bá wá fẹ́ mọ iye obìnrin tó bá ti mọ ìyá rẹ ó yẹ kí ẹ̀yin obìnrin kẹ́ ẹ lè pọ́n obìnrin lé ẹ̀pọ́n tí ń jóbìnrin lé gbogbo tẹ́ ẹ bá fẹ́ jẹ́ láyé tẹ́ ẹ bá ti gbàgbé ìjóbìnrin nǹkan yẹn ò wúlò mọ́ tí originality ìjóbìnrin tó wá fi lè kúrò lára obìnrin látara tóbìnrin fẹ́ jẹ́ láyé gbogbo tó jẹun kò wúlò mọ́ kó jẹ́ kí gbogbo tí ń jẹ́ góòlù lẹ́lẹ̀ yẹn yẹn ìwọ nìkan náà kó fún gbogbo tí ń jẹ́ góòlù yẹn lẹ́lẹ̀ ìwọ nìkan ló ní tinú odò tinú lẹ̀ tinú àpáta ìwọ nìkan ló ní tí originality ìjà original obìnrin bá ti kó lára obìnrin tó fi rí gbogbo tí ń jẹ́ góòlù yẹn wàláì kò wúlò ọ̀nà mẹ́rin ni wọ́n gbà kan obìnrin lẹ́yìn ọ̀nà mẹ́rin yẹn ẹ tún wá ọ̀nà míì tọ́ba wa kan obìnrin lọ́nà mẹ́rin wá o gbọ́dọ̀ kan obìnrin lọ́nà kan one ìyá tó bí obìnrin ló gbọ́dọ̀ jẹ́ téèyàn bá tiẹ̀ fẹ́ bọ̀wọ̀ ohun tó jóbìnrin ẹ̀yin obìnrin tẹ́ ẹ̀ bá fẹ́ bọ̀wọ̀ ohun tó jóbìnrin ó yẹ kó rántí pé tó bá yẹ̀yẹ́ ara rẹ lára tó bá yẹ̀yẹ́ ìjóbìnrin ara rẹ tó bá yẹ̀yẹ́ ìjóbìnrin tó wà lára rẹ o ti dójú ti ìyá rẹ náà torí ìyá rẹ náà ń bẹ̀rù àwọn obìnrin. wàá kan obìnrin lọ́nà bíbí pé òun ló bí ọ wàá kan obìnrin lọ́nà tó pé o lè jẹ́ bàbá fún un wàá kan obìnrin lọ́nà pé o jẹ́ ọkọ fún un wàá kan obìnrin lọ́nà pé ó jẹ́ ẹ̀gbọ́n àbábúrò fún ọ ọ̀nà mẹ́rẹ̀ẹ̀rin náà ọ̀nà méjì ló ṣú ọ mẹ́jù ìkan aṣọ ọ̀jù kan lọ tó lẹ́ ààrẹ tó wáyé tí ò níyàwó ṣùgbọ́n obìnrin ó sá bí ọdẹ gbogbo ẹni tó bá wá jẹ́ pé gbogbo ohun tó fẹ́ jẹ́ láyé lóbìnrin gbogbo obìnrin tó bá jẹ́ pé gbogbo ohun tó fẹ́ jẹ́ láyé nínú ìgbésí ayé ẹ̀ ó mú ju àpọ́nlé tí obìnrin ní dànù lára rẹ̀ ẹranko ni ọ kódà òun ṣèyàn ó tún dojú ti gbogbo obìnrin àgbáńlá ayé. wọ́n sọ fún mi pé àwọn ọkùnrin àtobìnrin kan wọ́n ń ta tẹ́tẹ́ wọ́n ń ta géèmù wọ́n ń ta géèmù kan pé kí n sọ pé ya so lè ṣe kinní kan tó bá tilẹ̀ ṣe kó sanwó so lè mọtí tó bá tilẹ̀ mú kó sanwó so lè jẹ yẹ̀pẹ̀ tó bá tilẹ̀ jẹ yẹ̀pẹ̀ kó sanwó eérú so lè di eérú yìí yóò jẹ eérú yìí tó bá tilẹ̀ jẹ kó sanwó wọn tún wá bá a débi pé so lè bá mi ṣàṣepọ̀ ìmọ̀ bí ó ṣe pé tí ò ní jẹ́ titi ìbàjẹ́ lẹ́nu ṣé mo lè bá ọ sùn yá mo fẹ́ bá ẹ sùn kí ọkùnrin sọ fún obìnrin pé òun fẹ́ bá obìnrin yẹn sùn níyàwó kódà kó má jẹ́ yàwó obìnrin tí èsì ìyàwó rẹ kò sọ fún pé mo fẹ́ bá ẹ sùn láti fi ta géèmù kó wá mọ̀ lè kọ̀ kó wá dúndùn pé israẹli kóhun náà ní òun ò lè ṣe owó lòun ó san kó wá mọ̀ lè kọ̀ kó wá gbà fún ẹni tí kò tó sí ẹ̀ fún ẹni tí kì í ṣọkọ ẹ̀ kó wá gbà fún kó wá láwọn fi ń ta géèmù ẹyẹyẹ obìnrin o ẹyẹyẹ obìnrin kì í ṣe ẹnìkan lẹ́ni obìnrin o
gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ obìnrin ẹ̀yin nìkan kọ́lẹ́ ní obìnrin o àjọ ní obìnrin ni o obìnrin ló bí àwa náà o tó bá ń sọ pé àwọn obìnrin ọ̀dà tó bá ń ṣépè láwọn obìnrin àbí tó bá ń yẹ̀yẹ́ obìnrin wọ́n yẹ̀yẹ́ àwọn ìyá tó bí wa náà wọ́n yẹ̀yẹ́ àwọn ìyá tó bí wa náà. ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ìgbà tọ́lọ́run dá ànábì Ádámù tán bọ́lọ́run ṣe kápá àti ṣe gbogbo nǹkan tó díẹ̀ náà gbé fún mi díẹ̀ kí ni túmọ̀ díẹ̀ truth of díẹ̀ àmọ̀tí wa wà ní ìrọ̀lẹ́ ayé gángan ti dé ìrọ̀lẹ́ ayé ti dé mọ́nóbìnrin kan láìpẹ́ yìí tó bọ̀rẹ̀ sí òwò tó wọ pàǹtì nìkan tó wà tọkọ rẹ̀ jọ ń jà tí wọ́n ń lagún yọ̀pọ̀yọ̀pọ̀ wọ́n ò kí ọlọ́run private part táwọn ìyá tiwa náà ní lẹ́yìn náà ní kí máa sí private part ọ̀bọ̀ kí máa ṣe tìǹà kí ẹjọ́ bá ń ṣí àwọn kìíní ẹ bá ń ṣí àrẹ torí ọlọ́run ẹ jẹ́ kí n sọ rírì obìnrin fún yín obìnrin lápẹ́lẹ́ gan obìnrin ní àpẹ́lẹ́ gan obìnrin ọlọ́run nìkan ní ojú obìnrin lọ ọlọ́run nìkan ní ojú obìnrin lọ náà ní tí bá máa ń náyàwó àbí tí bá máa ń ṣèyàwó ṣekúṣe tí bá máa ń yẹ̀yẹ́ obìnrin ibi fi láìkì wọn mo fi láìkì mọ́ mi tèmi mo láìkì mọ́ mi gan mo lè láìkì gbogbo obìnrin ẹnu mi gbé sóbìnrin láti bóbìnrin jà obìnrin tóbi gan ọlọ́run nìkan àtànẹ́bì ní obìnrin òjùlọ torí pé gbogbo àwọn táwọn sọ yìí lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí ń bá ń bẹ láyé obìnrin ní òbí wọn obìnrin ní òbí wọn ẹni tó bá dẹ̀ lè jẹ́ pé òun ní òbí yàn ó dùn yàn lọ́mọ náà gbogbo àwọn táwọn bẹ lágbàlá ayé yìí obìnrin ló produce wa ìgbà tó lọ́run dáná bí Ádámù tán ń bọ̀ nítorí fẹ́ sọ̀rọ̀ yìí ni pé kí wọ́n máa rò pé àìbóyá kò sí nǹkan tí mo fẹ́ sọ lẹ̀ ni wọ́n ti sọ fún mi ní àtàárọ̀ wọ́n tún wá pè mí láìpẹ́ àní mo ti fẹ́ sùn. almar'atu fil mansur al-islam obìnrin ojú wo ni islam fi wo obìnrin islam wá láti fi ìjẹ́ ọ̀kan ìran rinlẹ̀ ìjẹ́ ọ̀kan ìran ọmọ adarí oorun láti fi rinlẹ̀ níbi dídá èèyàn láti sẹ̀mí àti láti kú àti láti pé àwọn ìwọ̀ kan tó jẹ́ dandan níwájú òfin àti níwájú Ọlọ́run láyé àti lọ́run. Ọlọ́run wá ní yá ayyuhan nasu a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim yá ẹjọ́ bá ń ṣí àpúrógámù tó lọ mo fẹ́ kí gbogbo àwọn obìnrin ó rí ẹ lọ padà bí gbogbo dàkúdàkú tẹ̀ ń ṣe yí ẹ̀yin obìnrin ẹ̀ ń ba ẹ̀yin kì í sẹ́yìn nìkan lóbìnrin o ẹ rántí pé àwọn ìyá tó bí yín obìnrin ni wọ́n o àwọn ìyá tó bí ìyá yín obìnrin ni wọ́n o àwọn ìyá tó bí bàbá yín obìnrin ìyá tó bí ọkọ yín obìnrin ni ìyá tó bí ẹ̀yin náà obìnrin ni ìyá tó bí àwọn aláwọ̀ náà obìnrin ni ẹ má bọ obìnrin jẹ́ mọ́ obìnrin ní value ẹ̀yin obìnrin ẹ lápẹ́lẹ́ gan alápẹ́lẹ́ nìyí ẹ ṣẹgbẹ́ àwọn ọkùnrin ẹ jù wá lọ gan ní gbogbo ọ̀nà ẹni tí ó bá lẹ́yìn láyé tí ò ní wáyé lásán á níyàwó yóò níyàwó tíyàwó òun bímọ fún ìkànnù nínú ìlẹ́yìn ẹni tí ó bá tún wá lẹ́yìn tí ó bímọ rere obìnrin náà ni ó tún jẹ́ kọ́mọ ìrúnjọ́ ọmọ rere fún torí pé ìwà tóbìnrin yẹn bá wù sí ọkọ yẹn lọ́lọ́run fi máa ń bùn obìnrin ní ọmọ rere tí obìnrin bá wù àwọn ènìyàn náà sọ́kọ tọ́lọ́run bá fẹ́ jẹ́ yà ọmọ náà ni ó yọ fún ọmọ ni ó jẹ́ nǹkan tọ́lọ́run fi dá lẹ́yìn ọ̀nà méjì ni mo pín ìlẹ́yìn sí o pé èèyàn ráyé wá ó ráyé ṣe ó kú ó wá lẹ́yìn wọ́n rẹ́ nìkan tọ́ka sí pé abẹ́rẹ́ bó ṣe jọ ọba rẹ̀ obìnrin náà ni ó jẹ́ kí obìnrin náà lọ́wọ́ fún ọ obìnrin náà ni ó jẹ́ kó o lẹ́yìn obìnrin náà ló fẹ́ tó láwọn náà ni wọ́n lóyún
oyún tẹ̀ ní o kò yí sí oyún náà lẹ́lòmíì ní tó fi kú sẹ́yìn òróbìnrin tó lóyún ní tó kú ni tọmọ rẹ̀ dẹ̀ wà láyé ẹ̀ ń sacrifice fún wa púpọ̀ ẹ̀yin obìnrin ẹ̀ ń dààmú fún wa púpọ̀ ẹ̀ ń dààmú fún wa kọjá akẹ́tún yẹ̀yẹ́ ara yín ẹ̀ ń dààmú fún ẹ̀yin lẹ́jẹ́ káyé ogun ẹ̀yin lẹ́jẹ́ kí wọ́n sọ pé ayé wà torí ọlọ́run dá Ànábì Ádámù tán ọlọ́run dá Ànábì Ádámù tán ṣé Ànábì Ádámù ṣé òun yóò lóyún fúnra rẹ̀ ni ó dá obìnrin sí lẹ́gbẹ̀ẹ́ ni obìnrin ní ọjọ́ ọlọ́run pọ̀ kọjá kó fẹ́ ṣe nǹkan kó má ṣe ṣe ṣùgbọ́n ó rí pé àfi kó òun dá obìnrin ní tóun rò ó fi ṣe nínú ẹni tó wá ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ lára bí ayé ṣe wà báyé ṣe bẹ obìnrin ni nínú ẹni tó wá ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ nípasẹ̀ báyé ṣe gún táyé fi dúró tán báyìí tàbí ń gbádùn ayé yìí wàláhì obìnrin ni bí ò sóbìnrin kò sí ayé gbígbé ẹ̀yin obìnrin ẹ fálíù gan ẹ ti fálíù jù ọlọ́run fálíù yín gan kódà Ànábì gan fálíù yín gbogbo ohun tẹ́ wá fẹ́ níláyé nínú nǹkan tó mọ̀ níláyé tó jẹ́ adùn bóyá adùn bá lò pọ̀ ni tó yẹ lómi gan kì í ṣe pé ń wá owó lára tó ń bá a sùn yẹn ojú kòkòrò ní adùn kí ni libido rẹ̀ high àbí kó rẹ̀ ní bá a sùn gbà tó kì í sajá ó yẹ kó máa rántí dignity rẹ̀ pé obìnrin pọ̀ àǹfààní yín pọ̀ góòlù níyìn ẹ ju góòlù lọ kó wa máa rántí pé kò yẹ kí n ju ìdẹ́góòlù mi nù nítorí pé mo fẹ́ kán bá mi sùn kò yẹ kí n ju ìdẹ́góòlù mi nù nítorí pé mo fẹ́ rówó ra fóònù gidi àbí kọ́lé gidi àbí ra mọ́tò gidi ẹlòmíì fi ìdí gba mọ́tò wọ́n fi ń sakọ sáwọn èèyàn gbogbo ẹ̀yin táwọn obìnrin ẹgbẹ́ yín ń gun mọ́tò 30 million ẹ má wo bẹ́ẹ̀ ẹ mọ ó ti yẹ̀yẹ́ ìjọbìnrin kó tó rí i ọlọ́run wa lóun fẹ́ dá ayé ó dá Ànábì Ádámù wọ́n ní yá ayyuhan nasu ittaqu rabbakum allazi khalaqakum min nafsin wahidatin wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa ẹlọ́wọ́ nusatu nisa ẹjọ́ ẹ bá ń ṣí à program ìtòdó Ọlọ́run ẹ bá ń ṣí à program ìtòdó Ọlọ́run ẹ jẹ́ káwọn obìnrin ó rí pàtàkì obìnrin mo fẹ́ sọ ẹ̀yin obìnrin ẹ dá púpọ̀ gan o ẹ̀yin ẹránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ ẹ̀yin àtọlọ́run lẹ́jọ́ kírètì ayé torí pé ọ̀nà tó gbà dá Ànábì Ádámù wọn ò lè mọ dá gbogbo wa bẹ́ẹ̀ lọ ká lọ bu ẹ̀kẹ́ ká máa mọ bí a mọ̀ kalẹ̀ báyìí ká wá gbé etí sógiri ká wá máa retí gbà tí ó tó dé yàn no Ọlọ́run rí pé òun ò lè mọ reproduction òun ò lè mọ produce àwọn èèyàn báyẹn ló fi dá obìnrin ó yọ obìnrin lára Ádámù ni ó wá ní ká máa bá yín lò pọ̀ ká ẹ máa lóyún ẹ wo obìnrin mi ò lóyún fóṣù mẹ́sàn-án obìnrin mi ò jù bẹ́ẹ̀ lọ ẹ wo onírà tẹ́ ń rí ẹ wo nǹkan tẹ́ ń pass through kẹ́ ẹ tó produce ọmọ kalẹ̀ ẹlòmíì òbí máa yọ kan ayàwèrè bẹ́ẹ̀ wọ́n ní ó bí àbí síwín ẹ má bara yín jẹ́ yín obìnrin ẹ ní value púpọ̀ ẹ rántí àkọ́kọ́ náà ẹ ti bàjẹ́ ẹ ti bara yín jẹ́ but ohun tó kù ta yìí ó tó aṣọ gbẹ ẹ lè kọ́pọ̀ ara yín padà tẹ́ gírímù ara yín padà ẹ má tẹ̀lé gbàgbà ṣe ń lọ ìgbà ńlọ wo yín sínú kòtò ní ó ti gba góòlù lọ́wọ́ yín ìgbà ti gbé padà fún yín ẹ̀yin obìnrin ẹ wọ́n nígbà kan ẹ ò lè rí ìyàwó kíákíá torí ẹ wọ́n obìnrin tí wàá di pọ́ntọ́ nísìnyí wọ́n wá ń sìn yín síkàsíkà wọ́n lè bá yín sùn tọ́lẹ́tì wọ́n lè bá yín sùn lẹ́gbẹ̀ẹ́ lè bá yín sùn gbangba bá yín sùn nu mọ́tò fowó kínkínní bá yín sùn òun náà kọ́lẹ̀ bá débi tẹ́ ẹ tún fi ń play géèmù yìí kò dáa ní sẹ́mi láàánú fún yín kò lè máa rí báyìí lọ àwọn ọmọ tẹ́ ẹ bá bí tójóbìnrin ṣẹfẹ́ ká dààmú ni ẹ mọ̀ jẹ́ káwọn ọmọ yín dààmú ẹ̀yin tẹ́ ẹ wà nísìnyí ẹ tètè padà ẹ para síbi ọ̀wọ́n tẹ́ ẹ wọ́n láti lẹ̀ ẹ para síbi ọ̀wọ́n ẹ wà nínú àwọn tọ́lọ́run lò fi kó ayé jọ ẹ jẹ́ kọ́kọ́ sọ pàtàkì yín fún yín náà kí tó mọ̀ sí wáàsí fún yín. Ọlọ́run ní
emu pẹ̀yìn èèyàn ìtàkùrọ̀ bákùn ẹ bẹ̀rù Ọlọ́run ọba yín allazi khalaqakum min nafsin wahidatin ọba tó lá gbogbo yín bá a ti tó lágbàlá yìí ẹ̀mí kan Ọlọ́run create Adam alayhi salatu wassalam ìgbà tó dáa tán ó wá wù bá bí mo dẹ̀ fẹ́ dé ká yóò pọ̀ bó ní sì wá ṣe wa khalaqa minha zawjaha ó wá dá ìyàwó ẹ̀ Hawa ó yọ láti bí ẹ̀fọ́ ta òsì rẹ̀ wa bassa minhuma rijalan kathiran wa nisaa látara anabi Adam àti Hawa lọ́lọ́run tí wàá kó gbogbo ayé jọ ó wá fún ayé ká obìnrin ní gbogbo ẹni tí ń bẹ lágbàlá ayé obìnrin ló lóyún wa kódà gbogbo obìnrin tí ń bẹ láyé obìnrin ló lóyún rẹ̀ gbogbo ọkùnrin tí ń bẹ láyé obìnrin ló lóyún rẹ̀ ẹ wá dú ṣètè ṣe ẹ wá dú wàhálà tẹ ti ṣe ẹ tẹ fẹ́ torí adùn nǹkan méjì ẹ fẹ́ bà gbogbo wàhálà yẹn jẹ́ ẹ wá fẹ́ value mọ́ ẹ wá dú wàhálà tẹ ṣe ẹ wo bẹ́ẹ̀ ṣe produce ayé ẹ wo bẹ́ẹ̀ ṣe produce ayé pàtàkì obìnrin nana kì í sọ ẹ wo bẹ́ẹ̀ ṣe produce ayé ẹ wo bẹ́ẹ̀ ṣe produce ayé gbogbo ẹni tó tóbi láyé ẹ̀yin lẹ bí wọn. Tinubu bó ṣe tóbi nínú Nàìjíríà ló ń tẹ́kọ̀ number 1 gbogbo Nàìjíríà yìí obìnrin ló bí gbogbo ọba ńláńláńláńlá obìnrin ló bí wọn. Charles ọmọ ìyá Sàlí ní British ní London obìnrin ló bí ìyá Sàlí fúnra ẹ̀ gan tó kú láìpẹ́ yìí Queen Elizabeth obìnrin ló bí. Ẹ̀yin obìnrin ẹ pàtàkì púpọ̀ ẹ jáde kó omi wà yìí ẹ jáde kó wọ́n ti sọ yín dájá ajá ní mọ̀ ń bára wọn sún ta nítorí pé ẹ fẹ́ ra góòlù ẹ fẹ́ ra fóònù ẹ fẹ́ ra mọ́tò ẹ fẹ́ kọ́lé gidi ẹ fẹ́ ra aṣọ gidi sọ́rùn ẹ fẹ́ wá àpá kátó kí obìnrin lọ yẹ kẹ fáìn kẹ fi gírísì rárá kọ́mọdán yọ̀bọ̀ kẹ tún gbogbo ọ́ìlì sí gbogbo àyà kọ́mọdán yọ̀bọ̀ èwo ni di òní jẹ́ ń bẹ̀ èwo ni di òní ẹ sọ fún mi èwo ni òní padà wà valueless gbogbo ẹ wo àwọn tó ti lówó jù yín lọ before wọ́n padà wà valueless gbogbo nǹkan kọ́kalẹ̀ gbogbo nǹkan ní ó wà valueless wọ́n fẹ́ tà gan wọn ò rówó gidi gbà ń bẹ̀ mọ́ wọ́n ní wọn ò tira rú ẹ̀ mọ́ ẹ sọ́lẹ̀ àwọn náà máa tún wó ni a máa wó a máa tún mi kọ́ ni ṣé n tó fẹ́ torí ẹ̀ bá àìjẹ́ náà ni tó ẹ wo bí tọ́lọ̀ ń gbé abẹ́ yín sí kọ̀rọ̀kọ̀rọ̀ ní ibi tó jìnà ní abẹ́ yín wà ibi tó jìnà gan ibi tí abẹ́ yín wà ó jìnà gan kéèyàn tó lè ṣí kẹ́nìkan tó wọbẹ̀ lọ kò pọ́síbù ẹ̀rí táwọn ọkùnrin ibi tọ́lọ̀ ń gbé sí ẹni pé tòsí ló wà ọlọ́run ní pé ẹlẹ́yìn fálíù jàre èyí tẹ́ fálíù lọ́lọ́run gbé tí ń síbi kọ̀rọ̀ yẹn nínú hikima ọlọ́run nínú ọgbọ́n nínú òye nínú agbára ọlọ́run lè gbé tiwa náà sí pamọ́ tó bá fálíù ni tí yín fálíù ju tiwa lọ tí yín ó fálíù ju tiwa lọ nígbàkùnrin ṣe máa ń ṣe àlọ tó máa ń ṣáájú kó tó di pé orí yín gẹ̀ẹ́tì ni nǹkan tó fẹ́ wá lára yín yẹn ó pọ̀ tẹ́ ẹ bá gbà àkọ́kọ́ nìkan bá yín sùn lẹ́ẹ̀kan tó wá fún yín ní 10 million wàláì tàláì 10 billion kò ra ìbásùn yẹn ẹ̀kan yẹ̀yẹ́ ara yín ni 10 billion ìbásùn ẹ̀kan obìnrin ẹ̀kan kéèyàn bọ́ obìnrin sùn lẹ́ẹ̀kan 10 billion kò ra torí pé 10 billion yẹn ẹni tó fún ẹ yẹn òun máa tó rí mi ìwọ ò lè rí èyí tóun ṣe gbà lọ́wọ́ rẹ̀ mọ́ láíláí tẹ́ ẹ̀ bá mọ ìyá ara yín ẹ̀yin obìnrin tẹ́ ẹ mọ́ lọ ń ju ayé lẹ̀ fọkùnrin kó kàtàdé gùn yín sharp kó dẹ̀ fún yín lówó àǹkárá kó dẹ̀ fún yín lówó tẹ́ fi ra mọ́tò kó fún yín lówó tẹ́ fi lọ Mọ́kà kó sáré ràn yín ní ájì kó fún yín ní wúmúrá kẹsàdé lọ ẹ fìdígba wúmúrá fìdígba ájì fìdígba mọ́tò fìdígba owó fìdígba góòlù gbogbo tán fún yín tí ọkùnrin fún yín kò fálíù àwa lè rí mi níjọ̀hún táyọ̀ fi tán èyí táwọn àti lára yín ẹ lè get over rẹ̀ mọ́ láíláí ẹ lè get over rẹ̀ mọ́ láíláí obìnrin ẹ lápẹ̀lẹ́ gan àwọn ọkùnrin àjámọ̀ kankan àjámọ̀ anything àpẹẹlẹ ń bẹ lára obìnrin gan tó kọjá bẹ́ẹ̀ ṣe rò ẹ mọ yẹ̀yẹ́ ara yín tọkùnrin bá fẹ́ yẹ̀yẹ́ yín ẹ̀yẹ́ mọ́gbà ẹ mọ jẹ́ ká gba góòlù lọ́wọ́ yín ká gbé pàǹdà fún yín pàtàkì obìnrin ni mo fẹ́ sọ
látara pé Ọlọ́run dá nàbí Ádámọ̀ ó wá tara Ádámọ̀ dá àwa wù lọ́lọ́run fi wá ṣe gbogbo ayé ìkàlẹ̀ ẹ wo bó ṣe produce wa gbogbo wa obìnrin ló produce wa obìnrin ló anybody obìnrin ló produce wa ẹnìkan ò ní wáyé ká ní ọkùnrin lóyún ẹ̀ obìnrin ni ẹ̀yin sẹ́gbẹ́ gbogbo wa mi fẹ́ mọ obìnrin náà kódà kó jẹ́ ọmọ kékeré ọmọ 7 years lóbìnrin ó value ju bàbá 70 years lọ wàláì torí pé ọmọ 7 years yẹn yóò dàgbà tó bá di adult tán wọ́n fún lóyún yóò òun náà tó produce sínú ayé láyé òfin parẹ́ ẹwà adúrú tẹ́ ń bí ẹwà adúrú tẹ́ ń bí kalẹ̀ ẹyọ obìnrin ẹjọ́ tó lọ lọ́ọ̀ ẹ bá ń ṣí à program yìí kó lọ fà mo fẹ́ kí gbogbo obìnrin ó rí ẹ padà ẹ ń yẹ̀yẹ́ àwọn ìyá tó bí yín gan wọn ni obìnrin wo obìnrin ò sí àwọn èèyàn ti ń fẹnu tẹ obìnrin ẹ kọjá kéèyàn fẹnu tẹ yín Ọlọ́run tó ní wà nábì ya ayyuha nnasu inna khalaqnakum min zakarin wa unza kò yọ tí yín kò ń bẹ Ọlọ́run ní iná àwọn Ọlọ́run khalaqnakum adáyín min zakarin látara akọ wa unza àtàbò ṣebí àwọn wò kí akọ ju abo lọ ni no ẹ kí n sọ fún yín o abo ju akọ lọ o abo ju akọ lọ wàláì kódà nínú ìwádìí abo àgùntàn ó lè dá lóyún láì rakọ akọ ò lè lóyún láì rabo ẹ̀yin ṣẹgbẹ́ wa ẹ̀yin ṣẹgbẹ́ àwọn ọkùnrin wàláì Ọlọ́run kan fẹ́ ká máa gbádùn yín ni ẹ̀ ń jìyà fún wa púpọ̀ ẹ̀yin làwa ń gbádùn ẹ̀yin ò gbádùn àwa ń gbádùn ẹ̀yin ò lè lọ́kọ méjì ẹ̀ lè lọ́kọ mẹ́ta ẹ̀ lè lọ́kọ mẹ́rin tẹ́ bá ti dán wò ẹ̀ ti dé ẹ̀ dé yẹ̀yẹ́ àwa lè lí mẹ́rin ọkùnrin lè ní jù bẹ́ẹ̀ lọ àwa ń gbádùn yín pẹ̀lú wa ti gbádùn yín ẹ̀tún wọn jẹra yín yá ẹ̀tún wọn bara yín jẹ ẹ̀tún wọn dòjì ara yín ẹ̀tún wọn yẹ̀yẹ́ ara yín Ọlọ́run ní ya ayyuha nnas mo pè yín èèyàn inna àwọn Ọlọ́run khalaqnakum àwọn aládá yín min zakarin látara akọ síbẹ̀síbẹ̀ náà kò rí tí Ọlọ́run ò rí tí yọ kó mbẹ wa unza Ọlọ́run ní agbára níbi tẹ́ pé ó lè má jẹ́ kí kankan kọ̀ sáyìn yín tí ó fi da gbogbo ayé àmọ́ kò yọ tí yín lẹ̀ ń bẹ̀ ẹ̀ ń bá yọ tóbìnrin lẹ̀ nú ọ̀rọ̀ ó fẹ́ jẹyà yóò jìyà láyé àjẹdọ́rùn Ọlọ́run ní mo dá yín látara akọ wa unza àtàbò waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum indallahi atqakum àmọ́ o mo sọ wá tara yín dára yín o ẹni tó bá jẹ́ oníbẹ̀rù Ọlọ́run nínú yín òun lọ́la pẹ̀lẹ́ Ọlọ́run tó ní alam nakhluqukum min ma'in mahin ẹ mọ̀ wo alam nakhluqukum min ma'in mahin sáwọn akọ́lá dá yín ni látara omi yẹ̀yẹ́ omi lọ́gbọ́lọ́gbọ́ omi ìyẹ́pẹ̀rẹ̀ omi tẹ́kọ̀ tó bá yíyàn lọ́wọ́ èyí ó sàlẹ̀ bí nu lẹ́lẹ̀ ó dẹ̀ fi kíní òjì mi lára spam náà ń pè bẹ́ẹ̀ omi lọ́gbọ́lọ́gbọ́ tó bá yíyàn níbi kan Ọlọ́run kẹrin rán wa létí ni o káfí mọ́ sí fáàdì mọ́ pé ajá mọ́ kankan omi tó ń fi dá yín omi tẹ́yìn fẹ́ kó kàn yín lọ́wọ́ omi tẹ́yìn kí fẹ́ kó kàn yín lára alam nakhluqukum min ma'in mahin sáwọn akọ́lá dá yín látara omi lọ́gbọ́lọ́gbọ́ omi tí ma ń rùn wà ní faja'alnakum fi qararin makini faja'alnakum fi qararin makini àwa ṣe yín àwọn Ọlọ́run akírètì yín síbo qararin makini sínú àyè kan fún yín láyè síbẹ̀ kékeré dúró mbẹ̀ ibo ni ẹyẹ yín obìnrin ní ara ẹ̀yin obìnrin ládé Ọlọ́run fi wá sí fóṣù mẹ́sàn-án obìnrin ẹjọ́ ẹ padà ń bí kíní yìí tí àwọn obìnrin ìfẹ́dàkọ̀ ọ̀nà kan bí táwọn tó ṣẹlẹ̀ yìí ó kàn hàn ní síta ni ó pọ̀ tó rí bẹ́ẹ̀ Ọlọ́run níjà annakum fi qararin makin àwọn Ọlọ́run adá yín àwa ṣe yín sínú àyè kan kẹkẹ wà ń bẹ̀ inú oyún ní sanwó fi qararin makin ila qadarin ma'lum dìgbà tá a bá sọ pé ó yá dídélẹ̀ mọ̀ bọ̀ wá láyé ẹlòmíì ó lè lóṣù mẹ́sàn-án gẹ́gẹ́ bá ti máa ń sọ ẹlòmíì lè lọ́dún kan ẹlòmíì lè lọ́dún mẹ́fà
ẹlòmíì lọ́dún mẹ́ta ẹ̀yin obìnrin náà lè máa ń dààmú tí ẹlòmíì ò lóyún nu yín tí wọ́n sọ pé àwọn ò lóyún nú ẹ̀ ní hospital tó wọ́n sì ní òun rí póyún bẹ́ẹ̀ lára àwọn ẹ̀yin náà lè máa dààmú títí àwọn ọkọ àti máa rí mi ṣe ń ta àti lè ṣe tiyín náà àti lè jẹ́ pé ó lè jẹ́ pé mẹ́rin la fẹ́ ìwọ òun gbóyún káàkiri ó mọ tí báyìí ó ti sì ẹwà ẹlòmíì ó ti bàjẹ́ ẹ wo bẹ́ẹ̀ sí ń dààmú ẹ rántí bẹ́ẹ̀ sí máa ń dààmú ẹ má bà dignity yín jẹ́ ẹ ní value tó pọ̀ tóbìnrin bá lóyún gbà mí báyìí alóyún dẹ̀ mọ̀ ṣe ìmí yóò ti rẹrù ọmọ yóò ti ra gbogbo nǹkan tẹ́bi tọ́jú ọmọ yóò ti ra gbé kalẹ̀ ẹ jẹ́ mọ̀ pé òun kọ́ ni ó lò fún ẹnìkan yóò bá lò fún ó ń bí wọn báyìí dé yóò kàn kú bẹ́ẹ̀ ni ọlọ́mọ sílẹ̀ fún gbogbo wa ẹ ń ṣe wàhálà kọjá kẹtùn bá ìjẹ́ góòlù tẹ̀ ẹ jẹ́ ẹ ń bàjẹ́ ọlọ́run á ṣe fún yín ipe kẹ wà níbì kan nínú ìyá yín ìyá náà ni ó gbé oyún ìyá ni ó gbé ìyá ló máa gbé oyún yẹn wọn ò ṣe di sẹ́kẹ̀ bàbá ẹ̀yin náà lè pass through pains pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ṣe ń pass through pains fún wa yìí ẹ̀rọ bẹ́ẹ̀ tuntun yẹ̀ yàrá yín kí lẹ̀ ń wá ká ọlọ́run ní fakọ́ dárí náà wà ní ìmọ̀lẹ́ kọ́ọ̀dẹ̀rún àwọn ọlọ́run a ti gbèrú pé àsìkò tí ó lónìí ẹni tí ó lo oṣù mẹ́sàn-án ẹni tí tiẹ̀ ó jẹ́ primature tí ò ní tó 9 months tí ó fi jáde ẹni tí tiẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ẹni tí tiẹ̀ ó tọdún kan ẹni tẹ́ pé yóò lóyún tiẹ̀ kò ní bí sáyé sàárè náà ni ó bí sí àtòun àtòyún wọ́n jọ wọ sàárè ni nítorí pé ẹ fẹ́ produce ọmọ ẹ̀yin wọn torí ẹ̀ kú ẹ máa rántí ṣé tí yín di ni kí lè ń wá káàkiri nítorí pé ẹ fẹ́ produce ọmọ sáyé ẹ fẹ́ bí ọmọ sáyé kọ́mọ yẹn kó wà láyé kọ́mọ yẹn wá gbádùn ayé náà nípa ọmọ mi náà ẹ bí kò tó wúlò fún yín kò fún yín lówó tẹ́ẹ̀bá dẹ̀ tí ìrọmọ bí ẹ mọ̀ sunkún ẹ lè jẹ̀gbẹ́ tẹ́wọ́n ní kẹ́ wá jẹ̀gbẹ́ nítorí kẹ́ lè lóyún gbogbo nǹkan tó korò kò ní korò lẹ́nu yín mọ́ nítorí kẹ́ lè lóyún ẹ mọ̀ rántí gbogbo ìyàtọ̀ ẹ jẹ ẹ̀yin obìnrin kí ló ń ṣe yín àti wà nígbẹ̀yìn ayé báyìí ìrọ̀lẹ́ ayé la wà báyìí níbi tí obìnrin tẹ̀ ti ń gbà fún ajá tí ajá ti ń bóbìnrin sùn ajá gangan ajá ẹwu nǹkan ẹwu bẹ́ẹ̀ ṣe ba iyì tí mẹ́rẹ́ra yín jẹ́ obìnrin gbà fún ajá kó bá òun sùn obìnrin nítorí owó kó gbà fún ajá ń dó ajá ń bá obìnrin sùn obìnrin gbà fún ajá kẹ́já bá òun sùn sáré kó ti wọ́ọ̀sì tán yányán nítorí owó ajá yẹn ìmọ̀ bá òyìnbó yẹn ṣeré tí wọn bá ṣeré tí wọn máa ṣe bẹ́ẹ̀ tó òun fẹ́ bá a sùn ní ojú àwọn àlejò ẹranko ní ẹranko ò lè mọ̀ pé kò yẹ kóun ṣe bẹ́ẹ̀ ó tún sáré ńlẹ̀ dí mọ́ ọ̀gá rẹ̀ báyìí lójú àlejò in tó fi tọ́ ọ ni wọ́n ti jọ ń ṣe é kó tó di pé àwọn àlejò dé dáadáa ajá ò dẹ̀ mọ̀ kálejò omi kankan bẹ́ẹ̀ obìnrin kí ló dé kí lè fẹ́ sọ̀rọ̀ ayé dà nítorí owó nítorí ayẹyẹ nítorí nǹkan yìnyínyìn nítorí ilé gidi irú bí táwa yìí sì kẹ́ni kó fẹ́rẹ̀ gẹ̀dẹ̀ kẹ́ni èsì nílọ́tún èsì ló sì yàrá tẹ́ pé bẹ́ẹ̀dì ibẹ̀ ó lè gbà yẹn 30 ilẹ̀ máa ń wá kí lè fẹ́ fi ṣe tí value ti mẹ́lára yín yẹn tí kò jẹ́ kankan sí yín ju àwọn nǹkan gbádùn lórí búùn lọ. ọlọ́run tó ní wallahu khalaqakum min turabin ẹ máa wo ọlọ́run wa lọ kì wá délé ibi tó ti mú wa wá pàtàkì obìnrin ni mo fẹ́ mú wa o ẹ pàtàkì gan ẹ yìí sẹgbẹ́ ọkùnrin wallahi billahi alladhi la ilaha illa tani dọ́kùnrin lẹ́gbẹ̀ẹ́ obìnrin ó ìjọ ọkùnrin lẹ́gbẹ̀ẹ́ obìnrin ó ìjọ ọkùnrin àwọn ò jẹ́ nǹkan tí àwọn bá ṣe ṣìnà àwọn ò lápẹ̀lẹ̀ kàlà ẹ̀ tẹ́lẹ̀ ẹ wo tí ọkùnrin bá níyàwó mẹ́rin kì í sojú dì fọkùnrin kí obìnrin mẹ́rin máa rí o ká máa rí abẹ́ rẹ̀ àmọ́ ọmọbìnrin ẹ̀yìn value débi jẹ́ pé ọkùnrin kan ló gbọ́dọ̀ rí abẹ́ yín kódà ọlọ́mọdé á rí
tí ọkọ bá kú obìnrin mi ò ní láyé òun ní sopó abẹ́ òun yìí ẹni ẹ̀kọ́ tó lè mọ́ tó bá wo bó wọn ṣe kú ni èmi láwọn tó ṣe bẹ́ẹ̀ abẹ́ òun yìí ẹni tí ó rí ò lè rẹ́rìn yóò yà pa òun ni. yóò yà pa òun ni. àmọ́ ọkùnrin lè rí àìmọye ìdí obìnrin tó pọ̀ ó lè rí ìdí ọkùnrin bọ̀ obìnrin ẹyọkan báyìí ṣoṣo kò gbọdọ̀ gbà kí ọkùnrin méjì rí ara wọn. kò gbọdọ̀ gbà pàtàkì obìnrin mo fẹ́ sọ pàtàkì obìnrin ọlọ́ni wallahu khalaqakum àwọn ọlọ́run la dá yín min turabin látara èèpẹ̀ summa min nutfatin gbàtà kírètì ẹni àkọ́kọ́ tó yà níbi Adam níbi èèpẹ̀ àwa rí i pé ẹ jẹ́ ká mọ̀ ṣe pé ọlọ́run ó lágbára kọjá kí nìkan máa ní ara àbí kí nìkan ṣòro fún àti ṣe ṣùgbọ́n ọlọ́run rí i pé àfi kóhun tó lo sísítẹ́mù míì kò wá máa dá gbogbo wa ń bi ìpè mọ́ ó wá fa ẹnìkan yọ lára ìpè òun tó ń jẹ́ àwáwò tó ń pè ní Eva òun ló wá fi ṣèyàwó rẹ̀ òun náà wá ń bá ṣe pọ̀ ló fi ń lóyún fi bí àwọn ọmọ lóyún bí àwọn ọmọ ọlọ́run ní nígbà táwa dá yín bí ìpè tó lákọ̀ọ́kọ́ súnmọ̀ mẹ́rin tó fà tí àwa gbé ba sísítẹ́mù míì pé ó dáa kó jẹ́ pé látara àtọ̀ lẹ́ẹ̀tì máa jáde omi kan tá a kó àwọn spermatozoa àwọn kòkòrò kan tó lè di ọmọ àwọn kòkòrò kan tó lè fọ́ọ̀mù anything a kó sínú omi yẹn. summa ja'alakum aswajan ọlọ́run wá ṣe ní lákọ lábo tába ti ń rí akọ àmọ́ rí abo. wa ma tahmilu min unsa wala tada'u illa bi ilmihi ìyẹn ni pé abo wà ní abo ò ní lóyún kò ní gbé nǹkan sínú kò sí lè gbé lẹ̀ àbí kó jẹ́ pẹ̀lú mọ́ ọlọ́run abo ò ní gbé nǹkan kan kò ní kárì abo ò ní kárì oyún wa ma tahmilu min unsa wala tada'u illa bi ilmihi abo ò ní kárì nǹkan kan kò sì ní gbé lẹ̀ àbí kó jẹ́ pé pẹ̀lú ìmọ̀sí ọlọ́run ma yu'ammaru min mu'ammarin wala yunqasu min umrihi illa fi kitabin a ní sẹnìkan lẹ́lẹ́mì gúngùn a sì ní sẹnìkan lẹ́lẹ́mì kúkúrú àbí kó jẹ́ pé ó ti wà nú àkọọ́lẹ̀ pé bí wọ́n ṣe lọ tiẹ̀ nu wọ́n ó rí wọ́n bí sáyé ìwọ ó ṣẹ́ nínú oyún ìwọ wọn ó rí wọ́n bí sáyé ò ní pẹ́ ìwọ ó pẹ́ díẹ̀ ò ní pẹ́ gan gbogbo ẹ̀ àti kọ́ tí ò ní ìdíkẹ́ èèyàn tó lè ṣàdúrà fún mọ́ ọlọ́run ti parí ẹ̀ kalẹ̀ ọlọ́run ní inna dhalika ala Allahi yazir gbogbo dáwì ó wà very easy fún àwọn ọlọ́run ó wà nù sọ́tò Fatir number 11 ìbẹ̀rẹ̀ ti bá ọlọ́run tó ní laqad khalaqnal insana min sulalatin min tini ọlọ́run la dá ọmọ èèyàn látara àtọ̀ summa ja'alnahu nutfatan àwọn ọlọ́run á ṣe a dá ọmọ èèyàn látara ẹrọ̀fọ̀ láti bí ẹrọ̀fọ̀ àwa gbé kó níbi step ẹrọ̀fọ̀ agbé lọ síbi ja'alnahu nutfatan fi qararin makin àṣẹṣẹ wá sí látọ̀ ó yá ẹ kó níbi sísítẹ́ẹ̀mù tẹrọ̀fọ̀ àwa ṣe ní ẹni tí ó máa ní àtọ̀ spam tí wọ́n máa da spam yẹn síbi kan sínú ovary summa khalaqnahu ovary yẹn ń fẹ́ ló ń bẹ̀ ara ta ló ovary yẹn wà ara ta ni ovary yẹn wà sẹ́fàlà obìnrin ni ẹ̀yin lẹ́ẹ̀ tún gbé ngbà táwọn ọlọ́run tá a dá èèyàn tán látara tá a dá èèyàn àkọ́kọ́ látara èèpẹ̀ látara ẹrọ̀fọ̀ táwa rí i pé a fẹ́ lo sísítẹ́ẹ̀mù yẹn mọ́ àwa gbégbá sísítẹ́ẹ̀mù tó ní àtọ̀ ibẹ̀ náà ti yọ Háwáwù lára Ádámù lọ́lọ́run fi wá fún wọn ní àtọ̀ obìnrin ò ní àtọ̀ ọkùnrin ibùn gan ọkùnrin kì í ṣe àtọ̀ ọkùnrin nìkan ní dọ́mọ tóbìnrin náà wà láti gbáyà
ọkùnrin láti ẹ̀yìn báyìí ibi ọkùnrin báyìí ló ti wá láti báyìí a máa gba ẹ̀yìn lọ́wọ́ ẹ̀ a wá gba ẹ̀yìn padà síbi ojú ara ọkùnrin bì a wá wọlé wá tóbìnrin àyà ni ó ti wá ẹ wá wo lọ́hùn ó dẹ̀ sí oríṣiríṣi nǹkan síbẹ̀ oríṣiríṣi nǹkan pọ̀ mẹ́gán omi àwọn afá wọ́n ní máa wùrọ̀ júlì gàlísùn àbúyádù wà máa olùmọ̀rẹ́ àti rọ̀kíkún asfaru omi tóbìnrin ó wẹ́ ó dẹ̀ yẹ́lò omi tọkùnrin ó nípọn ó dẹ̀ white ọlọ́run wa ṣe é ó sì gba àwọn kìíní yẹn gbà tó fẹ́ parí ẹ̀ tán ẹ̀yin obìnrin yìí náà ló gbéṣẹ́ òní lọ́wọ́ ẹ̀yin náà lẹ́ tó lóyún summa ja'alnahu nutfatan fi qararin makin summa khalaqna an-nutfata alaqatan nígbà tó lọ́wọ́ wá ní kí àwọn ọkùnrin ká da àtọ̀ sínú ovary tìyín tán àwọn ọlọ́run wa ṣẹ̀ṣẹ̀ wá ṣe kíní àtọ̀ yẹn àwa ṣe ní alákọ̀ ẹ̀jẹ̀ kíkì ara yín náà ní wọn fọ́ọ̀mù sí bó ti bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù yẹn lẹ́yìn ó ti máa rí oríṣiríṣi ìnira yẹ́mọ̀ tutọ́ tẹ́mọ̀ sígbá tẹ́mọ̀ sáwó fàkàlàkìnà àlàkọ́tà múdìgàtàn ńgbàtà agbé kò ní stéèjì ti ẹ̀jẹ̀ kíkí àgbé sí múdìgà yóò tún wá di bá sí ẹran fàkàlàkìnà múdìgàtà ìsọ̀ọ̀mà àtúwá sọ bá sí ẹran asọ̀hún náà dé egun fàkàsáwò náà lè ìsọ̀ọ̀mà lahman àwa tún wá mú ẹran àfi bo egun yẹn nínú ovary náà ni o nínú tiyín ni o nínú ẹ̀yin obìnrin mo fẹ́ sọ̀rọ̀ yín o yín sọ̀rọ̀ tàwọn ọkùnrin o mo kàn ń sọ gbàbẹ̀ ni o bọ̀ tọ́dọ̀ yín ni ẹ̀yin lè ń parí iṣẹ́ ni mò ń sọ ẹ̀yin lè ń parí iṣẹ́ gbogbo Ọlọ́run ṣe yìí inú wúńbù yìí ló ti ń ṣe inú ovary ló ti ń ṣe inú yìí ló ti ń ṣe àwọn Ọlọ́run ẹ̀sẹ̀ wàá da ẹran bo egun yẹn fakasawuna lẹ isọọma laaman àwa da ẹran bo egun yẹn summa ansha'nahu khalqan akhara àwa da lẹ́dàá míì tó wá wọlọ́hún ó lè ní kó wálé yàn àwọlọ́hún ó lè dàbí ọ̀bọ àwọlọ́hún ó lè rí bí nàkí àwọlọ́hún ó lè ní kí gbogbo owó rẹ̀ kó fáyìn àwọlọ́hún ó sì lè ní gbogbo ẹ̀ lẹ́pọ̀ alẹ́kọ́ni akhara ló wí kò sí tí ó lè sọ́dà ó lè lójú gbogbogbò ó lè lójú tó fáyìn ó lè kóyàn síta ó lè kóyàn wọlé ó lè ṣe ní elétè pànpàn ó lè ṣe ní elétè mọ́dúrétì kò sí ntọ́wá rò náà ni súnmọ́ ansha'nahu khalqan akhara àwọn ọlọ́run àwọn adalẹ́ dá míì gbogbo tí ń ṣe yìí inú tí inú tó ń ṣe nínú wúńbù tí inú ti ń ṣe àwọn ò mọ̀ sí mọ́ àwọn ọkùnrin ò mọ̀ sí mọ́ ẹ value gan yín obìnrin ẹ mọ̀ yẹ yàrá yín súnmọ́ ansha'nahu khalqan akhara àwọn àṣà wà adalẹ́ dá míì tó wù wá fatabarakallahu ahsanul khaliqin títóbi ọlọ́run ọba tó mọ̀ yẹn dá. ṣé yẹn ẹwu adúwọ́ látẹ̀ ń ṣe ṣé yẹn lẹ́wọ̀ àmọ́ yẹn yára yín nítorí pé ẹ fẹ́ nílówó ẹ wá ń fẹ́ra yín ta géèmù ọkùnrin wa ń sọ fún obìnrin pé ó yá bọ́ aṣọ rẹ̀ wá bọ̀ wá ní ya ṣebí ó yẹ kó ní ìlè bọ́ o mi lè bọ́ ìyàwó lé ní mi tí wọ́n sọ fún mi kí ìyàwó lé ní mi ni àmì ọmọ o mọ̀ báwo èmi nìyàwó lágbájá ibi tí ẹ kó ti jáde sí nìyẹn tó bá kó bá fẹ́ pọ́n obìnrin lé ó dọ̀tí gbogbo obìnrin lágbàláyé gbogbo obìnrin àgbàláyé ló yẹ ká máa ṣépè fún ọ tó pé àyídá ẹnìkan nu yín àyídá gbogbo yín ni o ntí obìnrin yìí tó ṣe fọkọ rẹ̀ ń gbogbo ọkùnrin ní mọ̀ rẹ́dí ìlú ẹ̀ kalẹ̀ pé ìyàwó wọn ṣe fún wọn o ìdá ìmọ̀ nìyẹn o ìtọ́kùnrin fi ń fi ọwọ́ useless mú àwọn obìnrin nìyẹn o ìdá ìfi di yẹ̀yẹ́ lónìí nìyẹn tẹ́ẹ̀ fi lápẹ̀lẹ́ máa o kálukú máa ń wo ibi ń tàn mí ni tó bá ti kó lé nísìn ńlọdọ̀ àwọn alẹ́ rẹ̀ nu alálìkùwà obìnrin mi ò ṣe bẹ́ẹ̀ àwọn obìnrin kan wà wọ́n ní loyalty tó pé ní 100 pa kò tún sọ́kùnrin tòsí wọn ò tún ṣe sí náà tí ìṣe pé kò sọ́kùnrin tí ń tòsí wọn ọ̀tọ̀ọ̀tọ̀ pé ọkùnrin bẹ́ẹ̀ tó ṣe léyìn nìyẹn o àwọn tí ò wá lọ́kùnrin tòsí ń kọ́
tí wọ́n dẹ̀ ń faramọ́ tí nature kan dẹ̀ bọ́kùnrin sùn tó ń gbé wọn ẹja kí wọn irú àwọn báwọn wàlíyà ni wọn ẹni Ọlọ́run ni wọn ntí yẹ kámítà àfẹni tó bá gbọ́n mọ tiẹ̀ tó bá tọ́jú nǹkan síbẹ̀ lókù àwọn èèyàn kan máa ń tọ́jú nǹkan síbẹ̀ tẹ́pẹ́ tó bá débẹ̀ wàá kàn nǹkan yẹn ń bẹ̀ bẹ́ẹ̀ ni níjọ́ tó bá ti gun báyìí lóòótọ́ ní jẹ́yàn mọ́ láyé ló máa tòṣì wàá wá àti gbogbo tó ní ó máa tán tó bá jẹ́ nǹkan kan nínú ayé wọ́n á ba tiẹ̀ jẹ́ wàá lọ́ọ̀lẹ̀ kódà kó jọba àlú wọ́n á yọ ẹ lóye wàá kàn rí pé ayé rẹ̀ ò dáa mọ́ àwọn èèyàn kan ní bẹ́ẹ̀ mí ì dẹ̀ bá wọn wí nítorí ẹ̀yin olórí bú báyìí náà ni láyé ọjọ́ àwọn àbájọ́ wọn ò fi mọ́gùn sára obìnrin ni ẹ má débẹ̀ àyèmọ́ ìmọ́gùn kí ẹ máa ṣe kọ́mọ̀ náà kálẹ̀ mọ́ ni mọ́gùn mọ́ ti pọ̀ mọ́gùn ti advance kọjá báwọn omi wà mọ́gùn olómi wà omi wà tí ọkùnrin ó fi ra ojú ara tiẹ̀ tó fi bọ́bìnrin sùn ó ti tánu. ẹ̀ẹ́dẹ̀ pọ́nra yín dẹ̀yìn obìnrin yìí tó bá yẹ pé wọ́n sọ fún wọn pé ó yá bọ́ aṣọ rẹ gẹ́gẹ́ bọ́n ṣe ń sọ fún mi lálẹ́ yìí bọ́ aṣọ rẹ mi ì lè bọ́ sọ mi o àmì má ní dùnmà ẹ lè ta géèmù níbẹ̀ yẹn ẹ lè ta géèmù níbẹ̀ yẹn ọkùnrin náà tó sọ pé kẹ́nìkan bọ́ aṣọ rẹ̀ wọn ṣé wọ́n lè ta géèmù fún ìyàwó tiẹ̀ náà débẹ̀ ṣé lè ta géèmù fún ìyàwó tiẹ̀ náà débẹ̀ torí nínú ìdájọ́ Yorùbá àmọ́ sọ pé ọkùnrin ò jẹ̀bi obìnrin ló jẹ̀bi bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n sóhun náà lè gbà kan ta géèmù fún ìyàwó tòun débẹ̀ kátẹ lóbìnrin bá ponú ó yẹ kóhun rò pé èmi ò ní gbà bẹ́ẹ̀ o ní gbà bẹ́ẹ̀ o lágbájá gẹ́ yìí sólọ́kọ kò lọ́kọ ok mo ní bèrè náà ni o torí mi ò mọ̀ sọ kí mo ẹsẹ̀ rí náà ni o kò lọ́kọ àtọ̀ ok tó bá gẹ abẹ́ èyí ò náà dá o àmọ́ èyí ó tún sẹpẹrẹ díẹ̀ ní tí ò ti lò lùwà kò lè di kéèsì tẹ́wàá ṣe tà ní ìyàtọ̀ Ọlọ́run nìkan ni. ṣé ẹ̀yin obìnrin lè bá àpọ́nlé yìí mọ́sá àpọ́nlé tẹ́ ẹ ní láti lẹ̀ ṣé ẹ lè bá a mọ́sá gbogbo ẹ̀yin obìnrin tẹ́ wà láyé tó kù ẹ jáde fún gẹ̀ẹ́yì kẹ́ sọ fún pé kó lọ yíwà padà ó yẹ̀yẹ́ àwọn obìnrin ẹ gbóná sí gbogbo ẹ tó bá ti fáyìn ni mo ní sínú ni tẹ́kù tẹ́ bá ti fáyìn tẹ́ pupa sí gbogbo ilẹ̀ mọ́ rí báwọn ni torí ó kéré nínú ẹni tí ó dúdú tí tẹ́kù kì í ṣe ẹ̀ pupa tá a máa ń ká máa ń wù nǹkan báyìí àwọn tó bá ti pupa gbogbo ayé ò fẹ́ jẹ́ ń bẹ̀ náà lẹ́ fi máa ń lélẹ̀ ìdí nìyẹn táwọn èèyàn fi fẹ́ yín wọ́n máa ń rí wípé sáàmọ́dù gbogbo ayé lélẹ̀ jàre gbogbo ayé ò fẹ́ máa láwọn fẹ́ débẹ̀ ní jàre kóbìnrin máa lè múra dáadáa kí ọkọ ẹ máa fojú ìsìnáwó rẹ olórí burúkú ẹ̀yin obìnrin tẹ fáyìn tẹ paláyé ọmọbìnrin yìí ó bà inú kọjẹ pàtàkì obìnrin lèmi sọ fún yín kẹ́ ẹ lè mọ̀ pé ẹ tóbi n tó wà nílẹ̀ yìí ó yìí ṣe control gbogbo ẹ̀yin tẹ bá gbọ́ ọ̀rọ̀ mi yìí ẹ control ara yín nítorí àwọn generation tó ń bọ̀ àwọn ọmọ yín bẹ́nu ẹ̀ àwọn ọmọ yín bẹ́nu ẹ̀ kọ́mọ di pé wọ́n máa useless wọn ẹ ti náwó kọ́mọ useless obìnrin kalẹ̀ tí gbogbo àgbàlá ayé báyìí tó fi di pé ẹ wá ń fi abẹ́ ẹ fi ń ta géèmù ṣé ẹ ti rí gbogbo tó lọ́ọ́ bá ní ká mọ̀ sí tí ẹ bá ní òun mọ̀ ṣe kò ní kan oríire ń bẹ̀ ọlọ́run ní nàmọ́lẹ̀ hamuru ọlọ́run ní ọtí wálé mẹ́sìrù wálé ansọ́ọ̀bù wálé asilamu àwọn ìran tẹ́tẹ́ náà ń kà yẹn o rígísùn mí ní àmọ́lẹ̀ ṣètánì fàjítánibù gbogbo tó wá ti tẹ́kùn wọn fi tán máa ń pè ń géèmù tán fi ń ta tẹ́tẹ́ ọlọ́run ní ẹ̀gbin ní èṣù ní máa kọ́yàn ní kinní yẹn ibi tẹ́ ti bẹ̀rẹ̀ bí kẹ́ máa juke sílẹ̀ kinní ike omi jukalẹ̀ tó bá ti fìdí dúró kẹ́ máa jẹ egbò nǹkan lọ oríṣiríṣi géèmù rẹ ti gbé kalẹ̀ òun náà ló wá ń fọ́ọ̀mù wọ́n ń grow ń dàgbà sí i ló fi débi gbogbo àwọn eléyìí náà wọ́n ní díẹ̀ àbí kí ní díẹ̀ ṣe díẹ̀ àbí díẹ̀ àbí díẹ̀ sí náà pè ní àdánwò ní fún yín
ọlọ́ni wà laqad khalaqnakum summa sawwarnakum ẹ máa wo kẹ́lí mọ̀ pé tóbi obìnrin tóbi gan obìnrin tóbi gan ọkùnrin lọ obìnrin ẹsẹ̀gbẹ́ ọkùnrin ẹ fálíù gan ẹ níyì gan iyì tẹ́ ẹ ní ojú tọkùnrin lọ ọkùnrin bò lẹ́gbẹ̀ẹ́ obìnrin lóòótọ́ àwa la máa bá yín ṣàṣepọ̀ tẹ́ fi lóyún ṣùgbọ́n táwa náà bá rẹ̀ ń tá a dà sí la nǹkan ibo ní tá a dà sínú pàánù ni. ọlọ́run ní wa laqad khalaqnakum adá ẹ̀yìn èèyàn summa sawwarnakum àwa ya fọ́tò yín ó dà ibo náà ti ya fọ́tò wa ibo náà ya fọ́tò wa sí ṣebínú yín náà ni ṣebínú yín náà ni summa sawwarnakum summa qulna lil malaikati isjudu li adama àwa ni ya ẹ̀yin màlẹ́kà ẹ tẹ̀ fádámà fasajadu illa iblisa lam yakun minas sajidin ó tó yín lórí rẹ̀ ẹ̀yin obìnrin pé gbogbo ẹni tó tóbi láyé ẹ máa lẹ́nìkan gọ́fúnà ní pírẹsidẹ́ǹtì ní àáfàá ní olówó ní businessman ní ó lẹ́wà ó fáyìn ó nímọ̀ ó ga ó lókìkí obìnrin ní ó bì ẹ wo bẹ́ẹ̀ ti lápọ̀lẹ́ tó ẹ wá ń ti bí adùn yẹ̀yẹ́ àpọ́nlé yẹn ẹ ń ti bí adùn ẹ fi ń yẹ̀yẹ́ àpọ́nlé yẹn. Alukurani ó jẹ́ kí àpẹẹrẹ tẹ́ ẹ ní kó clear sí wa ana azi ilkarama yajibu an takuna mahalu tiran pé ẹbìnrin àyà àpẹẹrẹ ló yẹ kẹ́ wà Alukurani jẹ́ kó yọ kí àyà àpẹẹrẹ ló yẹ kẹ́ wà ó wà dọ́ha rẹ̀ fún wa bẹ́ẹ̀ pé àyà àpẹẹrẹ lómi níwà obìnrin ò sínú ẹni ẹ̀tẹ́ o tó lẹ́yìn ilẹ̀ ń produce gbogbo àgbáláyé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ bá ń ṣí àkíní torí Ọlọ́run ẹ bá ń ṣí àrẹ ẹ jẹ́ kó kan gbogbo àwọn obìnrin lára ẹ lápẹ̀lẹ́ púpọ̀ àpẹẹlẹ yìí pọ̀ gbogbo ẹni tí ó bá jẹ́ yẹn láyé obìnrin ló bí obìnrin ló bí ọba kábíyèsí oníyàá lẹ́yìn Ọlọ́run kódà anabi Muhammad sallallahu alayhi wa sallam tí ó jẹ́ aṣáájú ẹ̀dá gbogbo àgbáláyé obìnrin ló bí Jesus Christ bàbá ni òní ó níyà ṣètúrí Jésù tó ní star gan lágbàláyé Muhammadu sallam tó ní star lágbàláyé obìnrin ló bí obìnrin ló bí ẹ̀yin tẹ́ ẹ bí àwọn tó bá wọn só yẹ kẹ́ ẹ yẹpẹrẹ só yẹ kẹ́ ẹ yẹ̀yẹ́ nítorí pé ẹnìkan bá yín ṣàṣepọ̀ só yẹ kẹ́ ẹ yẹ̀yẹ́ nítorí pé ẹnìkan bá yín ṣàṣepọ̀ kódà Alukurani pọ́n ilé gan Alukurani pọ́n ilé níbi kan Ọlọ́run ní yá ayyuhan nasu taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahidatin Ọlọ́run ní ẹ bẹ̀rù mi Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run ọba tó dá yín látara ẹ̀mí kan wa khalaqa minha zawjaha látara ẹ̀mí kan yẹn Ọlọ́run tó dá ìyàwó rẹ̀ lára rẹ̀ talẹ́ni yẹn ọbẹ̀yìn obìnrin náà ni ẹ̀yin obìnrin náà ló dá látara ẹ̀mí kan ànábì Ádámà àtàwáwù náà ni kó tí mọ̀ kádámà ò lè dá sí tẹ́ ẹ̀ bá sí ọkùnrin ò sí. wa khalaqa minha zawjaha wa bazza minhuma rijalan kathiran wa nisaa látara àwọn méjèèjì làwọn Ọlọ́run ti fọ́n èèyàn sáyé ọkùnrin yóò dá sára obìnrin ni ó kù sọ́wọ́ obìnrin ẹ̀yin náà lẹ́ lóyún lóṣù mẹ́sàn-án àbí jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin náà lẹ́ máa gbé káàkiri ẹ̀yin lẹ́ ní sùn lóru gbogbo àsìkò báyìí sí àwọn ọmọ mi nísìn wọ́n wà bí wọ́n ti ń sunkún nísìn táwọn òbí wọn tí àwọn ìyá wọn òrórun sùn bàbá máa sùn tiẹ̀ lọ ní ẹ̀ ń ṣe wàhálà ẹ má ba dignity yín jẹ́ pàtàkì obìnrin ni mo sọ àtàpọ́nlé tó bá fún yín. Ọlọ́run ní ara yín lòun ti ṣe gbogbo ayé ẹ̀yin ẹjẹ́ àjọ sọ tálẹ́ni náà tó wà láyé tó ìjẹ́ gómìnà ló bí
àbá kan ó fẹ́ sọ̀rọ̀ kan ó fẹ́ sọ̀rọ̀ nípa pé gbogbo ẹni tó wáyé ní òkú ìgbà tí ó gbé kalẹ̀ ó ní kulubu ní unza wáyé ń tán láti sàlámà tù yàwó mọ́ ní àlàtílẹ̀ àdìbà ìmáhàmúlù ó ní kulubu ní unza gbogbo ẹni tó bá ti ń jẹ́ ọmọ tóbìnrin bí ẹ bá ti ń jẹ́ ẹni tóbìnrin bí kò sọ pé ẹ bá ti ń jẹ́ ẹni tọkùnrin bí ó ní ẹ bá ti ń jẹ́ ẹni tóbìnrin bí obìnrin náà fi ń tìyàn obìnrin náà fi yàn ti sọ́dọ̀ rẹ̀ kulubu ní unza wà ń tọ́ láti sàlámà tù tó bá pẹ́ tí ń escape yàwó mọ́ tó bá dijọ́ kan alátìlẹ̀ àdìbáyì màmúlù wọn padà gbé sórí pósí tó máa gbé lọ sàárè kò sí bó ṣe lè là lọ́wọ́ kú tó ó kú dọ̀kan ìgbà tó fẹ́ mú àpèjúwe ọ̀rọ̀ yẹn wá gbogbo ẹni tá a bínú obìnrin ló wí àwọn náà máa ń sọ ní Yorùbá gbogbo ẹni tá a bá bínú obìnrin obìnrin gbọ́dọ̀ lọ́wọ́ sí ọ̀rọ̀ rẹ ó gbọ́dọ̀ lọ́wọ́ sí ìwáyé rẹ ó gbọ́dọ̀ lọ́wọ́ sí bó ṣe fẹ́ lọ bó ṣe fẹ́ bọ̀ obìnrin gbọ́dọ̀ lọ́wọ́ sí mo ti kálẹ̀ kan pé obìnrin mẹ́rin gbọ́dọ̀ wà nínú ayé yàn obìnrin mẹ́rin ó gbọ́dọ̀ ní nínú ayé rẹ tó bá wà tí a wọ́ sàn yẹn ó ní méjì tó bá wọ́ sàn yẹn ọ̀dà ó lẹ́yọ̀ kan wàá ní ìyá dandan nìyẹn wọn gbọ́dọ̀ bí ọ sáyé ẹni tí ó dẹ̀ bí ọ obìnrin ni ó bí ọ ọkùnrin ò ní lóyún rẹ ìyá ẹlẹ́ẹ̀kejì ìyàwó nínú compulsorily torí ó fẹ́ bímọ láyé tọ Ọlọ́run wá sọlá àwọn kan wọ́n wáyé wọ́n bí wọn ni àwọn òbí yàn wọn ò níyàwó tó fi kú ṣùgbọ́n nínú tí ó mọ ṣẹlẹ̀ jù tó jẹ́ at least 70% ìjẹ́ gbọ́dọ̀ níyàwó ó di obìnrin méjì ó bímọ obìnrin ọ̀nà tá a gbà kọ́bìnrin nu ẹlẹ́ẹ̀kẹta ó lábúrò àbẹ́gbọ̀n lóbìnrin ọ̀nà tá a gbà kọ́bìnrin nu lẹ́lẹ́kẹrin yìí ṣe ẹ̀yin obìnrin tí wọ́n á bara yín jẹ́ nítorí owó kódà Islam wọ́n ní já àtàṣírí al-islami tasihian adilan limakanati limar'ati fil mujtama Islam fún obìnrin ní chance ó fún nípò láwùjọ haisu qada ala mabda'i at-tafriqati bayna ar-rajuli wal mar'ati fil qimati al-insaniyya wa kaffala laha musawatu tamma ma'a ar-rajuli يقول سبحانه وتعالى هو الذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها ẹ̀yin ló tún fi ṣe fọkànbalẹ̀ wa tí ẹ bá wà láyé tí ò bá níyàwó rí ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ láyé tó fi kú Ọlọ́run la dá yín àwọn Ọlọ́run la dá yín bí ẹ̀mí kan ó wá ṣe obìnrin kan lára rẹ̀ ليسكن إليها kó lè máa lọ farabalẹ̀ sọ́dọ̀ rẹ̀ kó lọ máa jókòó sọ́dọ̀ rẹ̀ tí ẹ bá ń bá wà lábọ̀ láti ta tó bá níyàwó gidi ńlé ìyàwó rẹ̀ ó kú lù wàhálà yẹn tí ì ṣe pé èèyàn tó ń lọ́nù náà ẹlòmíì ń tún lọ́nù náà ni sódà ẹni tó dàbí náà fún wọn kò tí ì pàdé ẹni tó jẹ́ tiẹ̀ ni tí ẹ bá pàdé ẹni tó jẹ́ ti tiẹ̀ kò ní jẹ́ náà fún mọ́ à ń ṣira wa gbé la fi ń dààmú obìnrin irinṣẹ́ ìfọ̀kànbalẹ̀ ni tí ẹ bá rí ìyàwó tiẹ̀ gángan ò ní mọ̀ parí nira wọ́n tó bá ti ṣe obìnrin gbé ló máa ń rí ayé bíbí ayé le bẹ́ẹ̀ lọ́bìnrin náà tó bá ti ṣe ọkùnrin fẹ́ yóò máa rí pé ayé le tọ́lọ̀ bá ní kí èèyàn fẹ́ ọkọ tèèyàn ò ní mọ̀ àwọn èèyàn máa sọkún pé ayé yóò dá òun dààmú ní ọ̀dọ̀ ọkọ tòun wọ́n máa gbà àwọn ọkùnrin wa dáa torí pé ààyè ìfọkànbalẹ̀ ààyè tútù ààyè rọrùn ààyè sinmi ààyè tí ó kóyàn mọ́ra lóbìnrin gbọ́dọ̀ jẹ́ nínú ayé èèyàn tóbìnrin bá ti jẹ́ ààyè ìbànújẹ́ ààyè gbóná ààyè àdánwò ààyè ẹkún jáànámà ààyè kànú hellfire ayé òun lóbìnrin burúkú ẹ láàyè púpọ̀ ayé ẹ lápẹ̀lẹ́ púpọ̀ àpẹẹrẹ tọ́lọ́ fún yín gàgàn tọkùnrin ò bá róbìnrin ire ayé rẹ̀ ò ní dáa. tí ọkùnrin tí ò bá róbìnrin rẹ̀ ayé rẹ̀ ò lè dáa
níbi àyà kan al-anbiya ọlọ́run ní fastajabna lahu agbàdúrà rẹ̀ wọ́n wà habna lahu Yahya àfún Yahya bí wa aslahna lahu zawjahu a sì jẹ́ kí ìyàwó rẹ̀ ó dáa aslahna lahu zawjahu àfún níyàwó rẹ̀ ẹni tó lọ bá fún níyàwó rẹ̀ kúrò kò ní wù kó kú mọ́. ọlọ́run máa ṣe wà lóbìnrin burúkú o ẹ̀ ń bá jẹ́ obìnrin burúkú fọ́kọ láwọn tó máa ń para wọn irú ọmọkùnrin yìí nísìn bó ṣe wà yẹn ọ̀la ò lè para rẹ̀ gbogbo ẹ̀yin èèyàn ẹ má tún bú mọ́ o ẹ má tún bú mọ́ o tí ẹ bá trust obìnrin àwọn obìnrin yẹn ẹni tó bá wá trust wọn yẹn àwọn ni wọ́n máa ń jẹ yá jù wọ́n máa ń jẹ ẹni tó bá trust wọn yà gan ọlọ́run pọ́n ilé gan ọlọ́run ní kọ́sẹ̀ mi Allahu qawla allati tujadiluka fi zawjiha ọlọ́run pọ́n ilé gan wa ma khalaqa dhakara wal unsa inna sa'yakum la shatta ọlọ́run ní èmi ọlọ́run ni mo dá akọ èmi náà mo tún dá abo tí bá ti ń dá ọkọ ọkùnrin báyìí yóò dá ọkùnrin ni ó lè ní wàlẹ̀ múmi náà ó lè ní wàlẹ̀ múmi náà tì onígbàgbọ́ lọ́kùnrin yóò tún ní wàlẹ̀ múmi náà onígbàgbọ́ lóbìnrin wà sọ́ọ̀yì mí náà aláwẹ̀ lọ́kùnrin wà sọ́ọ̀yì máa tì yóò dákọ̀ yín sáà ni aláwẹ̀ lóbìnrin wà rọ́ọ̀kì yín náà àwọn tó máa ń kírun tó máa ń rùkú lọ́kùnrin wà rọ́ọ̀kì áàtì àwọn tó máa ń rùkú lóbìnrin yóò dakọ yín sáà ni ẹ value jù ọlọ́run ò fi ibì kan dakọ kódà nínú alukurani suratu nisa yìí wà súra àwọn obìnrin ẹ value gan góòlù tó bá kó sínú tírélà dáàfù tó bá kó sínú dáàfù 1 million góòlù tó wà nínú dáàfù 1 million kò tó àpọ́nlé ara obìnrin tí ọkùnrin bá bá obìnrin lò pọ̀ lọ́nà ìbàjẹ́ tó wá fún un ní odidi góòlù tí ń bẹ nínú dáàfù kan wàláì ọkùnrin yẹn ó lè rí góòlù padà ìwọ ò lè rí ìbásùn yẹn kẹta bọ́ ọ̀sùn mọ́ ò lè rí mọ́ gbogbo ọjọ́ tọkùnrin yẹn bá ti ń rí ẹ tẹ́ ń pàdé èyí sálákan lọ́wọ́ ẹ̀ mọ́ odidi yẹyẹ nǹkan tẹ́ ẹ ṣe tẹ́ fọkùnrin tẹ́ ẹ lè gbà padà ó yẹ kó lè tì í lójú àti fún un ó yẹ kí ara tìyàn àti gbé lẹ̀ ẹ bá fún yàn lówó ó lè gbàgbà lọ́wọ́ yàn tí ẹ̀yàn bá gba owó tó fi ara lẹ̀ ìwọ ló lùzì ẹ tó fún ọ lówó lùzì torí ó tún lè fi ọgbọ́n tàn ọ gba owó yẹn padà níjọ́ mi díà jọjá mi ní 250 lọ́wọ́ ẹ̀ máa fún ẹ lọ́tùnla ó lè mọ́ fọ́ ọmọ ìwọ ò lè ní kó yá ẹ ní ojú ara rẹ tó ti ojú ara tiẹ̀ bọ̀ mọ́ ó parí nù ó lè gba ojú ara tiẹ̀ mọ́ lọ́wọ́ rẹ̀ ó ti ṣe é nù ó ti ṣe é nìyẹn tó bá ṣe lẹ́ẹ̀kan rí ó lè mọ́ bẹ́ẹ̀ ṣe rí yẹn àgẹ́ yẹn ajá ni o ẹ̀ ń bá ti bá ẹ̀ sùn lẹ́ẹ̀kan rí ó lè parọ́ ẹ̀mẹ́wàá mọ́ ẹ̀ ó lè ní bẹ́ẹ̀ ṣe rí yẹn olóṣó ńlá ni o kíní kan ni o kò sóko tí ò ní pè ọ́ kò sóko tí ò ní pè ọ́ ẹ lápọ̀nlé gan tọ́lọ́mù bá ń dákọ̀ tí bá ń dákọ̀ àwọn mùmínì lọ́kùnrin wàlí mùmínù náà yóò ní wàlí mùmínà tù àwọn mùmínì lọ́kùnrin wàlí mùmínà tù àtàwọn mùmínà lóbìnrin yóò dákọ̀ yín sáà ni ẹ lápọ̀nlé gan kò síbi tọkùnrin wọ̀ tẹ́lẹ̀ wọ̀ gbádùn awliya ubadi ya'muruna bil ma'rufi wa yanhauna 'anil munkari wa yuqimuna salata wa yutuna zakata wa yuti'una Allah wa rasulahu ulaika sayarhamuhumullahu inna Allah azizun hakim. Gbàdọ́lọ́ fẹ́ ròyìn àwọn ọkùnrin nínú àyà yẹn
ó dákọ̀ yín náà mọ́ ẹ value gan obìnrin value gan ìgbà tá ànábì fẹ́ jíṣẹ́ tó fẹ́ rán ànábì yẹn sàṣálà níṣẹ́ obìnrin ló kọ́ obìnrin ló ẹ̀pọ̀ ẹ̀ obìnrin ẹ̀pọ̀ ànábì adélébọ̀ ẹ dákun sẹ́bi wa ni kárí yín kẹ́ ẹ mọ́ rárí lẹ̀ kí ọkùnrin dẹ̀ wá fẹ́ yín sẹ́bi ọkùnrin ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kí ni kan fún yín ẹ̀yin obìnrin ẹ̀sùn ìgbà gbọ́ kẹ́ ẹ lè mọ̀ bóyá ẹ̀ nírò rí débẹ̀ kò sí ọkùnrin kan tí máa ń fẹ́ kóun fẹ́ ẹnìkan obìnrin kan tí ọkùnrin kan ti fẹ́ rí kò sọ́kùnrin tí máa ń fẹ́ bẹ́ẹ̀ torí máa ń wà nù ọpọlọ ọkùnrin pé ẹni tó ti fẹ́ rí òun ló ní sè lórí ẹ̀ yóò ní àjẹkù òun níjẹ ẹni tó ti fẹ́ orí ó lè ròyìn bí private party rẹ ṣe rí ó lè mọ sọ́ndì kan bẹ́ẹ̀ ṣe rí yẹn o ẹ bá rí bí kíní rẹ ṣe rí ì máa ń rùn ní níyàwó tẹ́ ẹnìkan gbé sílé kẹ́nìkan dẹ̀ máa ròyìn ẹ̀ àwọn tó dẹ̀ ń ròyìn fún òun ò ní já tó ló mọ̀ pé òun ni x rẹ̀ ìgbà míì ọkùnrin ó fẹ́ obìnrin míì tóbìnrin òun ti lọ́kọ kan rí tí ọkọ yẹn ó wà yẹ tí ọkọ yẹn tí ó jẹ́ bí èèyàn yẹpẹrẹ sẹ́ńtì olọ́fẹ́ tẹ́ni tó olọ́fẹ́ nísìnyí tí ó ju ẹni ń lọ yóò àmọ́ yẹpẹrẹ ẹni yẹn pé ẹ̀fẹ́ rí kì í fẹ́ wu ọkùnrin kó máa gbọ́ pé kó máa rántí pé ẹnìkan ti gun ìyàwó òun rí ní tẹ́ ẹ̀ mọ́ nìyẹn ẹ̀yin obìnrin mi ẹ̀ tún wá láǹfààní ẹ̀ tún lọ́pọ̀tunítì ẹ̀ tún láǹfààní ọlọ́run fún yín ní orí tó dáa ẹ̀ tún wá rí ọkùnrin mi fẹ́ síbẹ̀síbẹ̀ náà ẹ̀ ní maintain kò sí ọkùnrin náà o kí mọ́tàn yìí o kò sí ọkùnrin náà tí mo fẹ́ gbà pé ìyàwó òun ó lọ ń ṣe àyè ọmọ rẹ̀ nílé ọkọ tó ti fẹ́ rí kò easy ẹni tí ó bá ti fẹ́yàn rí tẹ bá fún yẹn pàdé báyìí tẹ jókòó lẹ́tìrẹ́ báyìí spiriti kìíní yẹn á dé sí yín lọ́kàn ẹ̀rẹ̀ tún bára yín sùn bẹ́ẹ̀ náà kì í wu ọkùnrin ẹ lọ bí wu ọkùnrin kì í wu ọkùnrin kankan kíyàwó òun máa lọ síbi tó ti bímọ sí rí àbí kó wọ́n sọ pé òun àtẹni tó ti bímọ fún rí wọ́n jọ ṣe ẹ̀ ló síra wọn ẹ̀ ló gbọ́ wá ní sọ̀rọ̀ owó tí mo sẹ́ndì sí ẹ̀ ń pa owó sùkú àwọn ọmọ tí ọkùnrin tí o fẹ́ ń sin òun bá gbọ́ wàá ti ní pírọ́blẹ̀mù nínú ọkàn rẹ̀ kò kàn ní jẹ́ kó mọ̀ ní. ọlọ́run tó wá fún lómi ní ọkọ rẹ̀ tí ó gbà láàyè ẹ̀ tó wá máa ṣe àǹfààní yẹn lò. ìwọ tí o bá ti gbà kọkùnrin kan kó bá ọ sùn rí tẹ́ ẹ bá ti jọ wà má jáde ń bẹ̀ o yà dúró ń bẹ̀ gbogbo tójú rẹ bá ń rí ẹjọ́ máa ń fa lọ bẹ́ẹ̀ o torí o ní níyì lọ́wọ́ ẹni tó bá tún lọ fẹ́ míì tó o bá ń hurú wà yẹn ẹni tó bá fẹ́ míì yẹn wàá ṣera rẹ ní ṣe agánrán lọ́dọ̀ rẹ̀ wàá ṣera rẹ ní ṣe pé o mọ ibì kan rí lọ́dọ̀ rẹ̀ ni o wàá gbàgbé ibi tó ti ń bọ̀ wàá ẹ̀rí sí ibi tó ti ń bọ̀ nínú ẹ̀mí rẹ nínú ọkàn nínú ẹnu nínú ṣe nínú wà kò ní jọ pé o fẹ́ nìkan kan rí tó bá tún wá tó tún lọ ń jàwó ẹ̀gbẹ́ wàá rán ó máa ran ọkùnrin yẹn létí pé jọ pé ọwọ́ ẹ̀ ó ti fẹ́ nìkan rí ilé ẹnìkan ló ti jáde rí. ẹ mọ̀ ràn àwọn ọkọ yín létí mọ́ pé ẹ̀ ń bọ̀ láti ibì kan gbogbo wa tẹ̀ ń wù yẹn ẹ fi ń rán ọkọ létí ni pé ẹnìkan ti fẹ́ orí kóhun tó fẹ́ ọ. ìmí inú yín yóò tún máa ṣàṣejù tóun àtọkọ ẹ̀ bá jà máa ní mr alágbájá tóun filẹ̀ àtìgbà tóun fi ń fẹ́ àtòun fẹ́ ránjẹ̀ kọ́ ni àtúntẹ̀ tó dájú léyìí lọ wàá ní problem ọkùnrin yẹn ò ní love rẹ mọ́ bọ́ tó bá máa ń sọ̀rọ̀ tó bá máa ń rántí ẹni tó ti fẹ́ rí kó tó di pọ̀ fẹ́ yẹn ó abítẹ́tì nìyẹn wọ́n tí wọ́n lé kó nbì kan àbí tó lé rẹ kó ń bẹ̀ ó wá rẹ̀ nìkan gbà ẹ́ wọlé síbì kan tó yẹ kó gbà ẹ́ ẹni tí èso òun ló ti fàájì rẹ̀ ẹni tí èso yẹn ní fàájì rẹ̀ tí bá ń ṣe kàntàkàntà ó fẹ́ kó bá rẹ̀ torí pé yóò mọ̀ òkè ohun ọ̀mọ̀gá tó ń lo ayé ibẹ̀ yẹn lọ́wọ́ gbà tó ń lo ayé ibi tó ti kó yẹn òun ò mọ iye tó ti bọ́ ọ̀sùn gan òun kàn mọ̀ pé o sọ pé ilé ọkọ ìlú ti kú òní òun ò mọ iye àìmọ iye ẹni pé yóò ti bá obìnrin sùn rí tẹ́kùn jọ rí ọkọ tí kò jẹ́wọ́ rẹ̀ fún ọ pé àwọn ti bára wọn sùn rí tó mọ̀ sọ̀rọ̀ ní sọ̀rọ̀ pé àwọn kan sọ̀rọ̀ ni
tó rẹ̀ ti bá a sọ̀rí bóyá táìmù tí wàhálà ń ṣẹlẹ̀ láàrin wọn àtọkọ tó kó ń bẹ̀ yẹn lòun ti fi sáǹsì sáré pé òun fẹ́ máa dùnnú sẹ́wọ̀n ọkùnrin yóò lóun máa dùnnú náà ni irọ́ sì ni ìdùnnú tí ò rí lọ́dọ̀ ẹni tó filẹ̀ ó lè rí ibì kankan confam lẹ́ ń gbọ́ lẹ́nu mi confam lẹ́ ń gbọ́ lẹ́nu mi irọ́ ni kò sí ẹnì kankan tó lè dùn ọ́nú jura rẹ lọ obìnrin kankan àbí ọkùnrin kankan tó lè dùn ọ́nú ju ara rẹ lọ wọ́n ló máa control mind ara rẹ pé jẹ́ n compose ara mi n tí n bá ti face kí n jẹ́ ó tẹ́ mi lọ́rùn tí n tó ń face bá tẹ́ ọ lọ́rùn ẹgbẹ̀rún ọkùnrin ò lè dùn ọ́nú irọ́ ni tó bá ti rí tiẹ̀ sí lára rẹ tán ó bọ́nu. kódà níbi ọ̀rọ̀ ká wá ẹ̀kọ́ Islam ò gbàgbé obìnrin kalẹ̀ síbẹ̀ kò ní ọkùnrin kan ni kò ní ọkùnrin nìkan ní kó wẹ̀kọ́ níbi akutalim lamu yutil Islam lil mar'ati al-haqqu fi talabil ilmi fakot Islam ò yànda fún obìnrin kó mọ̀ wẹ̀kọ́ bal ja'alahu faridatan wajibatan aleha ó ṣe wíwá ẹ̀kọ́ ní ọ̀ràn èèyàn fóbìnrin náà ó jẹ́ kó yé pé bọ́kùnrin sì lè sọ pé òun bóòsì pẹ̀lú ẹ̀kọ́ ìwọ náà lè bóòsì pẹ̀lú ẹ̀kọ́ náà wáyé tó máa sọ pé ìdí àròrí tí ó máa jẹ́ no obìnrin náà lè ní mọ̀ wàhálà lè muslimin haythu yaqulu rasul anabi ní sallam talabul ilmi faridatun ala kulli muslimin wa muslimatin gbogbo àwọn tó jẹ́ àfa wa ti gbọ́n tí mo sọ yìí talabul ilmi wíwá mímọ̀ faridatun anábì ní faridatun ọ̀ranyàn ni ala kulli muslimin lérí gbogbo mùsùlùmí lọ́kùnrin wa muslimatin àti mùsùlùmí lóbìnrin mùsùlùmí lọ́kùnrin bó ṣe dandan fún kó wáyé mọ̀ ló dandan fún obìnrin náà kó náà wá mọ̀ wọn ò sọ pé wọn ò yẹn dá obìnrin náà níbi mọ̀ kẹ́lẹ́ mọ̀ pé ẹ ní àpọ́nlé tó pọ̀ kọjá kẹ́ ìyẹpẹ́ ara yín níbi pé ẹ fẹ́ máa ta géèmù díẹ̀ kíníkan díẹ̀ mi kíníkan díẹ̀ mi ẹ dẹ̀ wá yẹpẹ́ ẹ bójú gbogbo obìnrin ayé jẹ́ eléyìí ò tún ṣẹlẹ̀ rí tàbí kó dẹ̀ mọ̀ ṣẹlẹ̀ lápá ní ìpamọ́ kò dẹ̀ ní kónú tán ẹ bójú gbogbo obìnrin àgbáńlá ayé jẹ́ ẹ bójú gbogbo obìnrin àgbáńlá ayé jẹ́ gbogbo ohun tí jó obìnrin ló yẹ ká ṣépè fún yín tóbìnrin bá ti ń yan ọ̀rẹ́ jù kò lè jẹ́ ìyàwó gidi tí ọ̀rẹ́ bá ti pọ̀jù fóbìnrin tó lẹ́nìkan tó jọ permanent kan ọkọ ọ̀yàn ló gbọ́dọ̀ jọ ọ̀rẹ́ èèyàn ọkọ ọ̀rẹ́ gbọ́dọ̀ jọ ọ̀rẹ́ rẹ̀ tó bá ti ní ẹnìkan bóyá single ẹni tí ò lọ́kọ lé lọ́rẹ̀ẹ́ ó ní problem ọkọ ọ̀rẹ́ gẹ́gẹ́ lọ́rẹ́ rẹ̀ obìnrin tó bá ti fi obìnrin ẹgbẹ́ ẹ̀sọ̀ rẹ̀ á ní wàhálà. èmi ò ní jù báwọn lọ àpọ́nlé ni Ọlọ́run ṣe fún yín ń ṣe ní àbùkù gbogbo ẹ̀yin obìnrin ẹ lọ jáwọ́ ń bi náà dandan ẹ jáwọ́ ń bi dákúdákú ẹ jẹ́ kí ọkọ yín nìkan ó tó yín tó bá wá rí pé ọkọ rẹ ò tó ẹ ṣẹ̀ríà Islam fàyè lẹ̀ kí yàn kọ́kọ́ lẹ̀ bí ètò ìkọ́kọ́ lẹ̀ bó ṣe jẹ́ èèwọ̀ tó nínú Islam ò faramọ́ ká kọ́ra wálẹ̀ ṣùgbọ́n níbi ọ̀rọ̀ pé bí tó bá pé oúnjẹ lọkùnrin ò rí fún yàn Islam ò faramọ́ kí yàn kọ́kọ́ lẹ̀ o kò fáyìn ni so ti fẹ́ náà Islam ò faramọ́ kó kọ́kọ́ lẹ̀ o ò lè kọ́kọ́ lẹ̀ pé kò fáyìn o even gan ẹ lọ kóòtù kẹlẹ obìnrin kóòtù torí pé o lè fẹ́ yàn nísìn kó fáyìn kó yá kó rẹ̀ kó mọ́ fáyìn mọ́ àbí kó lásìdẹ́ǹtì kí ẹsẹ̀ rẹ̀ kan gé ẹ bá torí ẹwà fẹ́ yàn ẹsẹ̀ rẹ̀ kan lè gé nínú ìrìn àjò márèjì yín mi ní fẹ́ ẹlẹ́sẹ̀ kan òun ò ní gbà fún kóòtù Islam ò gbà bẹ́ẹ̀ nǹkan ẹyọ kan nínú nǹkan tí Islam yànda fún yàn kí yàn lè torí ẹ̀ kọ́kọ́ lẹ̀ bí ó ṣe jẹ́ pé nǹkan tí ò dáa ni kakọra wálẹ̀ àbùkátò lè halali indalayi atọ́láàkù nǹkan halali ni nǹkan ẹ̀tọ́ ni tó bá dojú ẹ̀ tán yẹnyẹn
tó àmọ́ àbùkọ́dù ni èyí tó fi jẹ́ nǹkan tọ́lọ́wọ̀n fẹ́ òun náà ní ká kọ́ra wálẹ̀ tóbìnrin bá fi lè sọ pé ọkọ òun ò rí òun bá sùn mọ́ bó ṣe ń ṣe kínní òun kò ṣe dáadáa mọ́ ṣẹ̀ríà Islam ó fara mọ́ kóbìnrin kọ́kọ́ lẹ̀ torí ẹ̀ ìdí wọn bẹ mú bẹ́ẹ̀ ni pé tó instead tó fi mọ́ wá lọ ṣe sinagaki tó bá ti mọ̀ pé apá ọkọ rẹ̀ ò ká ọmọ o lè ní kó yànda rẹ̀ kó má lọ kí ni ò ní tán tẹ́tẹ́lẹ̀ náà tó bá kàrà yá náà ìwọ náà tí ara rẹ̀ ń ṣe wéwéwéwé ara rẹ̀ ó rọ̀ wọn náà ò ní lè ṣe mọ́ wọ́n gan ò ní lè ṣe mọ́ ẹjọ́ ẹ bá ń ṣí àkíní ìtòrí Ọlọ́run ẹ bá ń ṣí àrẹ̀ mo fẹ́ kó ka àwọn obìnrin lára orí ibú lè tẹ̀ ẹ́ ṣe yìí orí ibú lè tẹ̀ ẹ́ ṣe yìí wọ́n náà gbé wò n tó fẹ́ ṣeun àbí n tó ń ṣe lọ́wọ́ yẹn sóò lè fi hàn ọmọ rẹ sọmọ rẹ lè ṣe wẹ́ ṣé tọmọ